ayé máa fúge la jẹ́ àgbí ọmọ àkálẹ̀ o àpàká ilẹ̀ ń rìn àjàpọ̀ ìtẹ̀bra àwọn àrùn àtùjọ́n mo kọ́kùnrin mo kóbìnrin mo kọ́mọdé mo káàgbà ara ní ìlú Ondo State níbo yìí a ti mi ṣe ẹ̀sìn ìdágbére ìkẹyìn bàbá wa Màlátù ikú ẹ̀sán ní ìlú Ìgbọ́kọ̀dá ibi ara báyìí ni bàbá wo báyìí àrùn èrò ti kán bẹ́ẹ̀ yìí adé aka fi ọ̀rọ̀ ká wé àrùn èrò ní ẹnu wò Ìlàjẹ TV òun àmì wò ni. Ìlàjẹ TV. Honorable Babatunde Lepe. Why are you here, sir? For the burial of our great brother. Ayé máa fúge Ìlàjẹ. My name is Evangelist Lekan Remelekwemos, ọmọ Dáfídì. My name's Felix Adekweson. I'm Prince Remi Malumi. Fejime Fesojaye gbogbo la jẹ́ mọ̀ sí Letter of Zion. And government functionaries in Ogun State. He was appointed member of Ogun State Christian Welfare Board 2007 to 2011 by the Otunba Gbenga Daniel-led administration in Ogun State. Due to his services to Almighty God as minister and member of the board, MB was severally a member of the Ogun State delegation to Jerusalem on pilgrimage. Contrary to popular saying that a prophet is without honor in his home country, Reverend Màlátù was also honored in his own state and appointed. Mo lè máa orúkọ náà. Orúkọ àwa méjèèjì Evangelist Ṣọládàre Okunuwa aka ọmọ ìyá. Christ Ambassador Oyebo Aladeton JP. I am a member of this community, a community participant, a community leader, and a devout Christian. My name is Otumba Bode Ashogban. Why are you here?
dùn lọ láàrin. Mo fi àkókò yìí kí àwọn arákùnrin wa bí pásítọ̀ dáadáa tí mo mọ̀ ní ìmúlẹ̀ màlátò ní ìlú Ṣàgámù. Bàbá Kíjìrì láti UK. Gbogbo ẹ̀yin onígbàgbọ́ àpapọ̀ ẹ kú aráfẹ́rakù. Olúwa Ọlọ́run Olódùmarè kó mú ọjọ́ jìnnà síra wọn. láti mú pẹ̀lú dání kò sí nǹkan kan. ẹ̀yà sọ síwájú lọ́wọ́. United TV.